أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي أدا يبوى النبي دادا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد نور كونا ما فاق إنسا وجنة أخلاقه قول بارين بالعدل صورة أمينة صلى عليه المنان وآله المهتدين والحاملين لوحي حقيقة المرسلين اللهم يا ربي صل على محمد وسيدي سادات النبي محمد يا اللهم يا ربي صل على محمد وسيدي سادات النبي محمد أتاوى مدى أتاوى مدى أتاوى مدى كالبارك بين الكواكب لكن قلبي أدني لكن قلبي أدني لكن قلبي قال فينا محمد صلاتي سلامي صلاتي سلامي صلاتي سلامي للحبيب محمد أتابي الهدى للعالمين وانا مدعوه لا جايكو نبي gbogbo ọmọ ènìyàn ló sunkún àtẹ̀yẹ tó ń fò lókè wọ́n sunkún wọn dẹ́tun ròdò ìsàfẹ́kùn Muhammad ìbànújẹ́ máa lò jẹ́ fún wa nínú ìsìlámù kọlọ̀ ṣèkẹ́ fún Amadu Allahumma ya Rabbi sọ̀lí alábọ̀wá wa sayyidi látàkù ànábìyẹ gbogbo ọmọ ènìyàn ló sọkò àtẹ̀yẹ tó ń fò lókè wọ́n sunkún wọn dẹ́tun ronú ìsàfẹ́kù Muhammad ìbànújẹ́ máa lò jẹ́ fún wa nínú ìsìlámù kọlọ̀ ṣèkẹ́ fún èyí sàfẹ́kù Muhammad ó dùn mí ó pa mí lẹ́kọ̀ọ́ kò sóhun tí mo fẹ́ ṣe lẹ́yìn kí sàṣàlà tún fún owó àdìpele yìí kẹ́ kò mú yàrá sólà láàyè sólà láàyè àbíbà láàyè Sayyidil wujudi yàrá sólà láàyè Rasulullah àyè yá Mustafa Sayyidi yé Mustafa Sayyidi sọ pé yá nora nore Muhammad yìí náà ni Muhammad yìí náà ni àmì tasakuri jíye kánibisi sálàmì masaji tàdámù àjàrà mímú kìlà tèmi dàmí àmú àbàtẹ̀rẹ̀ omi tìlíkọ̀ ìkásímọ̀tì wàhálà mọ̀dálíbàrí gòmè sọ́dẹ̀ máa yẹ̀mí ní yẹ̀dọ̀mí sọ̀dà mútu sọ̀dà tàmà ayé.
sọ̀lá mọ̀yẹ́lá àníṣítà kàtí kọ́dà mọ́ odò rami wàrami wàṣádà mi sàgàbí o ṣádà mi sàgàbí ṣádà mi sàgàbí aṣáwó àtọ̀wá tátàlì ìjára ti káṣí àmọ́tìlọ́fà asalaamualeykum wa rahmatulah. sallallahu alayhi wa sallam. àfọwọ́ àgbà Ibn Sa'd tí wọ́n ṣe mọ́díù fún wa ọlọ́mọdé kó bàjẹ́ fún yín. ohun tó jẹ́ kí a ṣe sùúrù díẹ̀ báyìí ni pé Ìlọrin ni àáfàá ti wá. wàláyé kódà wọ́n tún ní ohun tí ó ṣe pàtàkì tó yẹ kí wọ́n ṣe nílọrin lónìí nítorí Maulana Sheikh Ahmad al-Muqtari ni wọ́n ṣe wá bí yìí lónìí. ọlọ́run wọlé àná Muhammad Sheikh Ibn Sa'ad ọlọ́run níjú ó bàjẹ́ fún yín. la hawla wala quwwata lábẹ́ ìṣẹ́jú mẹ́wàá tá a tọrọ àti lóbi yàbí 3 minutes ń bẹ̀ báyìí ó kù 7 minutes. àfọwọ́ àgbà tí wọ́n tù ú bó kí wọlé àfọwọ́ àgbà baba Maulana Bulbul Qadiriyya baba Fadilati Sheikh baba àgbà Òjìbára alibarika ọmọ Òjìbára sórí gbogbo orin yẹn ní kódà baba àgbà Òjìbára fúnra wọn gan wọ́n sọ pé wọ́n ti máa ń dá orin yẹn nínú ilé àwọn tẹ́lẹ̀ ṣùgbọ́n níjọ́ tí ọlá àfà mi kọ́ ní gbogbo ayé gbà á wàláì bí wọ́n ti sọ nìyẹn pé àlùbáríkà ọmọ Òjìbára àlùbáríkà ọmọ Òjìbára kíkú máa pa alájàgbẹ́ bàbá ìmáàmù àlùbáríkà ọmọ Òjìbára. Bámi wí dáadáa àlùbáríkà ọmọ pé kíkú máa pa alájàgbẹ́ bàbá ìmáàmù. Àlùbáríkà ọmọ Òjìbára alájí tuntun àlùbáríkà ọmọ Òjìbára.